èmi náà ń búyẹ o èmi náà ń búyẹ o wọ́n ní mo jáwó jà pààrọ̀ èmi náà ń búyẹ. èmi náà ń búyẹ èmi náà ń búyẹ èmi náà ń búyẹ èmi náà ń búyẹ wọ́n ní mo jáwó jà pààrọ̀ èmi náà ń búyẹ. èmi náà ń búyẹ o èmi náà ń búyẹ o wọ́n ní mo jáwó jà pààrọ̀ èmi náà ń búyẹ. Alao èmi náà ń búyẹ èmi náà ń búyẹ èmi náà ń búyẹ èmi náà ń búyẹ wọ́n ní mo jáwó jà pààrọ̀ èmi náà ń búyẹ. Kúnlé aláwẹ̀ ni mí mo wá kọrin fónífá ẹ pápọ̀ ṣọ́ọ̀ṣùnà ẹ̀yin tẹ́ ń wo mi gbòòrò ẹ jọ̀wọ́ ẹ bá mi dá sí o. èmi náà ń búyẹ èmi náà ń búyẹ ìwọ náà ń búyẹ èmi náà ń búyẹ wọ́n ní mo jáwó jà pààrọ̀ èmi náà ń búyẹ. èmi náà ń búyẹ o èmi náà ń búyẹ o wọ́n ní mo jáwó jà pààrọ̀ èmi náà ń búyẹ wọn lọ́wọ́. èmi náà ń búyẹ èmi náà ń búyẹ èmi náà ń búyẹ èmi náà ń búyẹ wọ́n ní mo jáwó jà pààrọ̀ èmi náà ń búyẹ. Alao ká tó dáyé kíní kan náà ń ṣe láyé. Kí Jésù Kristi tó dé ẹ jọ̀ọ́ gbogbo ẹni tó bá ń wò mí ẹ máa comment Baba Rapia ohun tí mo bá sọ bí ó bá jẹ́ ẹni wù ẹ jẹ́ ń gbọ́ tó bá sunwọ̀n létí o ẹ jẹ́ ń mọ̀ o. Torí Baba Rapia torí bí ta ti ń ṣẹ̀yàn òun la ti ṣẹ̀ lọ́hùn ọba. Kò sẹ́ni tó rọ́ lọ́hùn tó fẹ́ ṣẹ̀ lọ́hùn. Ọlọ́hun ọba kì í jẹun. Baba Rapia bóyá dúdú lọ́lọ́hùn bóyá pupa lọ́lọ́hùn kò máa sẹ́ni tó mọ̀ o. Àwọn tó ń darí ayé wọ́n wá mọ̀ ní ilé ayé ẹni tó reléèwé tó jẹ́ scientist tó bá sọ pé kò sọ lọ́hùn ọba ìmọ̀ ni wọ́n wá lọ. Baba Rapia àwọn Christian nílé ayé àwọn ọmọlẹ́yìn Jésù Kristi Baba Rapia tó bá lẹ́sìn Christian òun nìkan ṣoṣo lẹ́sìn tó dára. Baba Rapia àmà ìmọ̀ tí wọ́n kọ́ wọn ni. Àwọn alálùfáà mi àwọn àtàjọ́lẹ́sìn mùsùlùmí tábà nílẹ̀ ìka kírun kò máa ṣẹ̀sìn kankan tó jẹ́ sànà bí mu wọn mọ̀ lọ aláwọ̀ ẹ̀sìn tó ń kọ́ wọn ní ara ìmọ̀ tó ń kọ́ ni.
Jésù Kristi tó dé. Ẹ̀sìn kan ni wọ́n ń sìn bàbá rábíà. Kò dẹ̀ sí kí nǹkan àkọ́kọ́ ó parun. Bó tilẹ̀ wù kẹ́lẹ́ kejì dé kó gbàlú kan. MTN ló kọ́kọ́ dé for example. JJC Glo tún dé bá. Etisalat tún dé bá. Airtel ìyẹn náà tún dé bá o bàbá rábíà. Gbogbo wọn náà ṣe tiwọn. Kó tó kan íńtánẹ́ẹ̀tì lóríṣiríṣi ọmọ Adékúnlé. Ẹ wo èmi lẹ́ ń bù yẹn o, èmi lẹ́ ń bù yẹn, ẹ pé mi làjàwó jà pààrò, èmi náà ń bù yẹn o ikọ́. Èmi náà bù yẹn, èmi náà bù yẹn, èmi náà bù yẹn, èmi náà bù yẹn. Wọ́n ní mo jàwó jà pààrò, èmi náà bù yẹn. Nígbà tẹ̀sí àbáláyé ń bẹ láyé, ìgbà tó kọ́kọ́ dé. Gbogbo àṣírí inú ẹ̀ wọ́n Ọlọ́wọ́n ọba ló fi wọ́n yàn, ló fi wọ́n mọ Ádámọ̀. Gbogbo ewé àtẹ̀gbò tọ́lọ́hún dá. Àwọn tó mọ̀ nípa ẹ̀ pátápátá, àwọn ni wọ́n ń so wọ́n pọ̀ tó ní ohun tó ń ṣe, tó níṣẹ́ tó ń jẹ́. JJC àtúnbà lọ. Babaláwo ń wó fá. Ó ń sọ ohun tó ti ṣẹlẹ̀ tipẹ́tipẹ́. Ó tún sọ ohun tó ṣẹ̀ṣẹ̀ máa ṣẹlẹ̀ sí ni. Kúnlé wọ́n ń ṣe spiritual wọn, èyí táwọn kan ń pè lẹ́bọ. Gbogbo ohun tó bá ń ṣèyàn Ọlọ́run á fàṣẹ sí, á sì fi ní sílẹ̀ aláwo. Àwọn yẹn wọ́n gbójúlé fá. Ẹni bá lọ sí ṣọ́ọ̀ṣì sẹ́lẹ̀ o, àbí kẹ́rùbù wọn láwo. Wọ́n ní kí wọ́n ṣọ́nà fún ni. Àwọn náà wọ́n ríran. Wọ́n sọ ohun tó ti ṣẹlẹ̀ tipẹ́tipẹ́. Àti èyí tó sì fẹ́ ṣẹlẹ̀ o. Àwọn yẹn wọ́n á máa lò róró. Òróró pẹ̀lú abẹ́là o. Wọ́n lòróró, wọ́n làbẹ́là, wọ́n làgbọ́n. Wọ́n ṣiṣẹ́ ìbùkún fẹ́ni bá ń wówó. Wọ́n ṣiṣẹ́ ìṣẹ́gun fẹ́ni bá ń jagun. Ogun ìdílé, ogun ará, ogun ọ̀rẹ́, ogun ẹbí, ogun lé tajà bàbá rábíà. Àwọn mùsùlùmí ó oríṣiríṣi ọ̀nà ni wọ́n ń bá wo ṣẹ́. Àwọn kan wo tẹ́sí bí wàhálà o, àwọn kan wo Kùránì o, àwọn kan tẹ́ yẹpẹ̀ Adékúnlé. Gbogbo ohun tó ti ṣẹlẹ̀ sí ní kọjá, àtèyí tó sì fẹ́ ṣẹlẹ̀ àtèyí tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́. Àwọn náà wọ́n ń rí tán bá rí tán. Wọ́n gbé Kùránì wọn. Àwọn náà wọ́n ṣe spiritual wọn o. Ọlọ́run wá fàṣẹ sí, wọ́n ṣàdúrà Adékúnlé. Ọlọ́run wá fàṣẹ sí, yóò sì fọ́ pé ó tán. Wọ́n ṣe sàárà lóríṣiríṣi èrò ọmọdé tó kúnlé.
ẹ wò wọn èmi náà ń bú yẹn o wọ́n ní mo jáwó jà pààrọ̀ èmi náà ń bú yẹn o. èmi náà ń bú yẹn 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 wọ́n ní mo jáwó jà pààrọ̀ èmi náà ń bú yẹn. mo wá yẹ gbogbo ẹ̀ wò mo wá fi ìṣirò ara mi Ọmọdékúnlé iṣẹ́ tọ́lọ́hún bá gbé fún ni òun náà ṣálá ń ṣe àkọsílẹ̀ ọmọ ẹ̀dá ó ti dúró gbogbo ibi tán bá ti pè ní lélẹ́rẹ́ gbogbo ẹ̀ pátápátá ló ti lákọsílẹ̀ bàbá oko. ó ti wà bẹ́ẹ̀ pé láyàjọ́ ìní mo máa wà níbi tí mo torí iṣẹ́ sí ní McGregor jẹ́jẹ́ sí ládẹ́dẹ́ ọ̀tún wa. Adédọ̀tún títí ìwọ̀lá ọ́ èèyàn máa jọ́bọ́jì yan lọ́dọ̀ àwọn ọmọ Jímọ̀ Ṣógúnlẹ̀ àwọn náà wọ́n ń ṣẹ̀sìn wọn lè ní ọdún fàlà ń ṣe. gbogbo ẹlẹ́gbẹ̀ẹ́ lẹ́yìn mi gbogbo wa la wà nínú àwẹ̀. èmi gan tí mo ń kọ orin lọ́wọ́lọ́wọ́ àwẹ̀ mi ò kúkú di kan ò lọ́dọọdún rí. gbogbo ẹlẹ́gẹ̀ bá rí tí ń bá ṣe alálàwo nínú àwẹ̀ yọ láti January náà ti sanwó ọ̀pọ̀ ọmọ kó máa bọ́ sínú àwẹ̀ kó tó sanwó. wọ́n dẹ̀ fẹ́ forí àlàó wọ́n fẹ́ fi dùnra wọn nínú wọ́n fẹ́ jẹ nínú iṣẹ́ Ọlọ́run èyí tó gbé fún mi ni. kúnlé tí mo bá wà kọ́ tí mo ní mi ò ṣeré mọ́ rárá torójó nífa nínú àwẹ̀ ṣọ́lọ́hun máa yọ́nú sí mi àbọ́lọ́hun máa bínú sí mi bàbá rábíà ẹ̀yin tẹ́ ń gbọ́ mi ẹ bá mi gbé yẹ̀ wò. èmi náà ń bú yẹn. èmi náà ń bú yẹn wọ́n bú mi. èmi náà ń bú yẹn àgbésí ìwọ náà ń bú yẹn. wọ́n ní mo jáwó jà pààrọ̀. èmi náà ń bú yẹn. torí pé iṣẹ́ ńlá òun níṣẹ́ orin àgàgà ẹni bá ń kọrin tó ń dùn létí aráyé. gbogbo àwa àti mùsùlùmí ó àtẹlẹ́sìn ìbílẹ̀ àti kìrìyó ṣèbọ̀ ọlọ́run ló dá gbogbo wa ọlọ́run ló dá gbogbo wa ó fún wa ní jíjẹ ó fún wa ní mímu abẹ́gbọ́ pé Ọ̀rúnmìlà ó dá yàn mọ́ ṣe gbọ́ pé Jésù ó mọ̀yàn kan àbí àná bí mu wọ́n mọ̀ ó ṣẹ̀dá èèyàn kan Ọlọ́run kan ṣoṣo ló ṣẹ̀dá gbogbo wa òun ló ṣẹ̀dá ẹni tó kéwú ó tọ́ sọ́nà àti kéwú bẹ́ẹ̀ bá tún wá ṣàkíyèsí o gbogbo àwọn pásítọ̀ wa ìdílé kọ̀ọ̀kan wọn ó ní ohun tó ń bọ̀ tẹ́lẹ̀ kan tó di kìrìyó àwọn àáfàá wa ọmọdé tó kúnlé àwọn àáfàá wa ó lẹ́sìn tó ń sin tẹ́lẹ̀ aláwo kan tó lọ kéwú ó lè di lọ́la aláwo àwọn ọmọ ẹ̀jùbọ̀nà tí mo wá ṣeré fún ọmọ bíbí inú wọn ó lè délẹ̀ àbòdì lọ́la o ọkùnrin wọn ó lè relé kéwú káyé criticize ara wa káyé criticize ara wa o. mo tún padà sọ́dọ̀ Aláàfin ọba la ohun tó ń ṣe lọ́yọ́
ó dùn mọ́ mi nínú ayé tí ń lajú ọ̀làjú ti gba ayé kan o bàbá Ráfíà àti Christian àti Muslim àtọ ẹlẹ́sìn àbáláyé ìkan ṣo ni wá. ṣé bọ́láhùn náà ló dá o gbogbo wa ṣé bọ́láhùn náà ló dá o gbogbo wa. ṣé mùsùlùmí lẹ́yìn ni àbí kiriyó. Muslim. kí lorúkọ yín. Musiliudeen. Muslim ǹjẹ́ wà nínú àwẹ̀. bẹ́ẹ̀ ni sà. kò sínú àwẹ̀ ẹ̀rí porónú kó tó dáhùn kó gbàwẹ̀ aláwo kí ló dé dáhùn gbàwẹ̀ pẹ̀tùwẹ̀ máa parọ́ ẹran ti pé inú àwẹ̀ láwa a ò gbọ́dọ̀ parọ́ ẹ gbàwẹ̀ àbẹ́ ò gbàwẹ̀. mi ò gbà. ẹbẹsì aláwọ àyíkúrò. ó ti ń sá lọ kwẹ́sọ̀n mi ò tí ì tán. ọmọ ìyá pọ́nlé alásàlátù. ọmọ ya pọ́nlé alásàlátù. alágbo alágbo 1 million. ọmọ ya pọ́nlé ṣẹlẹ́ni tí mo ń wò yìí ẹ̀yin tẹ́ ń wò wá ní gbòòrò Musiliu ló ń jẹun. International radio presenter ni ó lẹ́nu nínú sọ̀rọ̀sọ̀rọ̀ ẹnu ẹ̀ ó dùn ju ṣúgà lọ oyin ló ń tà kò ta ṣàkárí kò tóyin ìrèké oyin kan ló gbé dání. ó mọ̀rọ̀ sọ gidi gan ó ní pàbù lẹ́nu ó ń dẹ́rìn pò ṣolo ó máa ń dẹ́rìn pò ṣonú tẹ bá ń gbọ́rọ̀ ẹnu ẹ̀ bàbá Ráfíà inú yín máa dùn ni ó máa ń wọnú ọ̀rọ̀ lọ ó máa ń wọnú ẹ̀mí lọ ó máa ń wọnú ọgbọ́n ó máa ń wọnú làákàyè bàbá Ráfíà tó bá ń sọ̀rọ̀ inú yín á máa dùn torí pé ó kọ́ṣẹ́ ó mọ̀ṣẹ́ Ọlọ́run ló fún un lẹ́ni kí là ń ṣe níbí. ọdún fa. kí ló gbé yín débí. àwa bí ọdún fa àwa ṣiṣẹ́. ṣé wọ́n sanwó fún yín. bẹ́ẹ̀ ni sà. kí ló dé tẹ́ ò sọ pé mùsùlùmí ni yín ẹ ò lè wá ṣe MC níbi ọdún fa. ọ̀nà fún ọ̀nà ọ̀run ni. ọ̀nà fún ọ̀nà ọ̀run. mo wá fẹ́ sọ̀rọ̀ gan Musiliu. bó ní bàbá pẹ̀mí lérè tí bá ní mi ò ṣeré. tó dẹ̀ jẹ́ pé iṣẹ́ tọ́lọ́hun ọba fún mi. ó ní Ṣẹ̀fíù máa lọlé ayé. máa lọ kọrin máa lọ pèdè máa lọ dẹ́rìn òṣónú. máa lọ forin sọmọràn máa lọ forin ṣèṣì tí ó. ó wá kó gbogbo èèyàn tó pọ̀ rẹpẹtẹ ó kó wọn sí mi lẹ́yìn. abẹ́yìn ọmọ pé gbogbo ẹni bá ń pè ní lélẹ́rẹ́. ọlọ́wọ́n bá ló kó wọn sí ní lẹ́yìn ìyàlàwó pé tẹ́bá ti ní nǹkan ṣe ẹlẹ́fẹ́ràn Ṣẹ̀fíù òun ni ẹ máa pè lélẹ́rẹ́. oníkálukú ló wálé ayé tó mú kádàrá ẹ̀ dání o. bí Musiliu bá ń kí mi lójú mi tí ó fẹ́ mi dénú kò kàn mí. Ọlọ́run ò kọ́ bẹ́ẹ̀ ni kò kàn mí. bí mo bá ń kí ẹ lójú tí mi ò fẹ́ ẹ dénú má ṣe mú mi sínú ọ̀rọ̀ yẹn kọ́ o. Ọlọ́run ò kọ́ bẹ́ẹ̀ ni wàhálà yìí. ṣọwáyé kó dijọ́ tí mo fẹ́ di tí mo fẹ́ dún ẹbí ṣókùn lẹ̀ nínú kí wá ní mo wà nú àwẹ̀ kí wá kéré lẹ̀ kí n má ṣe tí mo dẹ̀ ti gbowó lọ́wọ́ wọn o déje sí káwẹ̀ tó dé kó wá pélére mi kó wá ṣeré fún wọn kéré ọ̀hún má ṣe dọ́gba bẹ́bẹ́ ṣé mo ṣe lọ́hùn ni àbẹ́yàn ni mo ṣe. ẹ ṣe lọ́wọ́. ta ni mo ṣe. èèyàn ni ẹ. àwọn èèyàn rúwo. láwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ Àlàó tí wọ́n ń retí Àlàó tí wọ́n bá rí. ṣó wáyé kí n tara èèyàn tún ṣe lọ́hùn báwo la ṣe ń ṣe lọ́hùn. látara èèyàn àárọ̀ lọ́hùn sójú. ẹ jọ wọ́n tún ń bú mi èmi náà ń bú yẹn wọ́n ní mo jáwó jà pààrọ̀ èmi náà ń bú yẹn. Àlàó ìwọ náà ń bú yẹn ìwọ náà ń bú yẹn ìwọ náà ń bú yẹn ìwọ náà ń bú yẹn. wọ́n ní mo jáwó jà pààrọ̀ èmi náà ń bú yẹn.
ọlọ́dún ṣọdún o gbogbo wa la wá bá wọn ṣọdún. babaláwo bímọ àfáǹsọmọ lórúkọ. babaláwo bímọ àwọn ṣọ́ọ̀ṣì sọmọ lórúkọ wọn. wọ́n sọ Kábírù wọ́n sọ Wahid wọ́n sọ Ṣẹ̀fíù wọ́n sọ Bímbọ́lá wọ́n sọ Ṣeun wọ́n sọ Ṣẹ́gun. orúkọ tó ń sọmọ àwọn babaláwo wọn lè fi Ifá sí níwájú kọ́ máa pè wọ́n ní Ifá Ṣeun Ifá Ṣẹ́gun Ifá Rótìmí Ifá Fẹ́mi orúkọ ńlá jẹ́jẹ́ sí èmi náà ń bú yẹn èmi náà ń bú yẹn wọ́n ní mo jáwó jà pààrọ̀ èmi. ìbára fi ya èmi náà ń bú yẹn 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 wọ́n ní mo jáwó jà pààrọ̀ èmi náà ń bú yẹn.